ga jù tiyín lọ. Ẹ káàbọ̀ sórí ètò. Èmi náà ni ọmọ yín, aya yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, aládùúgbò yín, pàápàá jùlọ olólùfẹ́ yín. Èmi làdùkẹ́ àdé ọmọ ọlọ́ba ọ̀bẹ̀dù ọmọ ayíkíní bọmọ lẹ́nu kàràkòrò lẹ́yìn ilẹ̀kùn. Adúmáradán ọmọ dára ó dẹjọ́. Ọ̀yọ́ Affairs ló ní sọ ń pa ìlà kíkọ fún yín. Lára àwọn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tí ó ti fẹ́ máa di ohun ìgbàgbé ni ìlà kíkọ wà. Ìlà kíkọ jẹ́ àmì ìdánimọ̀ pàtàkì ní ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí identification card èyí tí wọ́n ń pè ní ID card ṣe jẹ́ àmì ìdánimọ̀ fún àwọn aláwọ̀ funfun tí ó tún ti fẹ́ máa jẹ́ bí àmì ìdánimọ̀ fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ìlà kíkọ ṣe jẹ́ àmì ìdánimọ̀ pàtàkì fún àwọn Yorùbá ní ayé àtijọ́. Wọ́n á máa kọ ìlà sí ojú, wọ́n á sì máa kọ ìlà sí ara. Láyé òde òní, àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ wọn ò fi taratara gba ti ìlà kíkọ mọ́. Àwọn èèyàn tí wọ́n kọlà fún ni wọ́n máa ń pè ní ọ̀kọlà, àwọn tí wọn ò sì ní ìlà kọ̀ọ̀kan lára ni wọ́n máa ń pè ní ọ̀bọ̀rọ̀. Kì í wá ṣe àmì ìdánimọ̀ nìkan ni wọ́n fi ìlà kíkọ ṣe, bó tiẹ̀ jẹ́ pé òun ni pabambarì iṣẹ́ tó ń ṣe, nítorí pé èèyàn lè fi ìlà kíkọ mọ ìlú téèyàn ti wá, èèyàn lè fi dá ẹ̀yà téèyàn ti wá mọ̀, èèyàn lè fi dá ìdílé téèyàn ti wá mọ̀. Pàápàá jùlọ tí èèyàn bá wá láti ilé ọba gan, ẹ lè mọ̀ láti ara ìlà tí wà ní ara rẹ̀ pé eléyìí ọmọ ọba ni. Àwọn Yorùbá tún máa ń fi ìlà kíkọ ṣe ohun ẹwà. Ẹlòmíràn wà tó jẹ́ wípé ìlà ara rẹ̀ ló máa gbé ẹ̀wà ẹ̀yọ tó máa jẹ́ kó mọ̀ pé ẹni tó máa jẹ́ ká mọ̀ pé ẹni ó rẹwà. Wọ́n lè kọlà láàrin ọjọ́ kẹta tí wọ́n bí ọmọ sí oṣù kẹta tí wọ́n bí. Torí ìgbà yìí ni àwọ̀ ara ọmọdé ṣì fẹ́lẹ́ tí abẹ tí wọ́n fi ń kọ ìlà tí ó lè wọ̀ dáadáa. Àwọn tí wọ́n máa ń fi iṣẹ́ ìlà kíkọ ṣe iṣẹ́ ni wọ́n máa ń pè ní olóòlà tàbí akọmọlà. Púpọ̀ nínú wọn ni wọ́n máa ń sin Ògún tó sì jẹ́ wípé iṣẹ́ ìlà kíkọ nìkan ni wọ́n máa ń yàn láàyò tí wọ́n máa ń ṣe. Wọ́n tún máa ń kọlà sójú àwọn àbíkú. Wọ́n á ní wọ́n ya wọ́n nítorí kí wọ́n lè bá gbé ilé ayé. Wọ́n ní tó bá ti ya wọ́n wípé àwọn ẹ̀mí òkùnkùn tó ń tẹ̀lé wọn wá dá wọn padà pé kó má tẹ̀lé àwọn padà lọ sí ọ̀run. Bàmú ni wọ́n sábà máa ń kọ sójú àwọn àbíkú. Àwọn Yorùbá tún máa ń fi ìlà kíkọ ṣe àfihàn iṣẹ́ wọn. Wọ́n máa ń pè ní pé wọ́n ń ṣe àṣàyàn iṣẹ́ ṣíṣe wọn. That is, they use it to show their creativity. They see it as a work of art. Ẹ ṣé tí ẹ yá mi ní etí ìgbọ̀yìn àti àsìkò yín. Ọ̀yọ́ Affairs ló rán mi sí yín. Lọ́sẹ̀ tó ń bọ̀, màá ṣàlàyé fún yín oríṣiríṣi ìlà àti ìtumọ̀ wọn. Ẹ ṣé ó